gbàgbós tó ń lọ lágbolé fújì tí wàá dójú ẹ̀ pátápátá báyìí ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ àwọn òkú ọ̀rọ̀ rẹpẹtẹ tí Oba Aro tó tún sọ lu Taye Currency nínú fọ́nrán yìí o lórí ọ̀rọ̀ fọ́nrán kan tí Currency àti Portable tó ti ń pariwo ẹ̀ lọ sọ́ lọ́jà ẹ̀ lọ sọ́ lọ́jà. Ó lágbára Oba Aro ní ọ̀rọ̀ Taye Currency òkú lè jọ̀hún lójú ó ní nítorí ọmọ ẹrú ní Currency ó di dandan kẹrú ó sì ṣèṣe ẹrú ó lágbára ó kọ ọ̀rọ̀ oríṣiríṣi òun Oba Aro ló tún sọ lu Taye Currency nínú fọ́nrán yìí o ẹ ti jẹ́ àgbọ̀n tó sọ lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀dẹ̀ máa bá mi fèrò tìyín nípa ìsí comment ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àjèjọ gbọ́n tó Oba Aro sọ nínú ẹ̀ka ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín sí comment. ìwọ ẹ̀yin tèmi ẹ̀yin tó bá rẹ bá mi share bá mi like ìwọ Taye Currency ọmọ ẹrú àìrà máa pa ẹ́ dànù ó ń pariwo sọ́lọ́jà ojoojúmọ́ ló fi ń rojọ́ olórí burúkú ẹ̀ ìlàrò tó jẹ́ kó ti lọ kọrin òmọ iná tó mú ẹ̀ ń bẹ̀ ni àbó olórí burúkú ni ẹ́ tó ní àwọn déńdé gan wọ́n ìpì ẹ̀ ìlàrò ta ló eré Táyìndé lọ ṣe yẹn ta ló jẹ́ kó lọ ṣe ìwọ tó mọ̀ ìwọ tí náà ń jó tó lè sọ síta I swear to God tí bá ráyè tí ẹ sìn Pasuma ò lè control mi kí n sọ kí n gbọ́ sí ẹlẹ́wọ̀gún Pasuma ò lè bá mi sọ̀rọ̀ tí bá ráyè tí ẹ padà yóò ń ṣe too much gbogbo àwọn tó dẹ̀ ń tí ẹ wọ́n bẹ̀rẹ̀ a máa bá tiẹ̀ jẹ́ sí gbogbo nǹkan wo ògùn fẹ́ pa ẹ́ Currency tí ẹ fẹ́ ta ó máa dàbí pé wọ́n máa ní bóyá wọ́n kàn fẹ́ fi ẹ máa ṣe kíní kan mí fẹ́ máa sọ̀rọ̀ ẹ mọ́ ó fẹ́ tẹ́ ọlọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ìwọ ọmọ ẹrú ìwọ dìdìrín ẹranko wild animal ó ní fans ìwọ yọngidù fújì ni ẹ Taye Currency yọngidù fújì ni ẹ ó lórí lẹ́nu ó ní fans sọ hit record ẹ olórí burúkú owó olówó lẹ̀ ná ó máa kọ àbùkù ikú máa pa ẹ́ wàá ríran wò ó ti ń ṣe pass yourself ó máa yà ẹ́ lẹ́nu wọ́n máa wọ́ọ̀dì ìyá ẹ̀ sí táǹsì ara ẹ̀ máa balẹ̀ ikú fẹ́ pa ẹ́ dànù ó wá ń pe Portable náà ṣe ìyẹn ẹ̀jẹ̀ bí sẹ́ẹ̀tì náà kan jọ nìyí ni ẹjọ́ yàtọ̀ ni ayé ò ní da ẹ̀yin àfibíṣe olóore ìyẹn náà fi bí ń tú Ọlámídé ìgbẹ́ yín la máa wò ẹ̀yin tẹ́ ti lulẹ̀ ó ti lulẹ̀ olórin àná ní ẹ Currency olórin àná òun ní ẹ ìlàrò lọ́dọ̀ déńdé ta ló jẹ́ kó lọ kọ níbẹ̀ orin tí Wasiu Ayinde lọ só tí Wasiu Ayinde lọ ta ló jẹ́ kó lọ tó ti dún ẹnu déńdé pé òun lérè òun ráyè ẹjọ́ kan mọ́ òun òṣèràn kan mọ́ ìyálà yá ẹ wọ́n jẹ́ kó mọ̀ pé tó bá wá àbókù fẹ́ pa ìwọ ọmọ ẹrú ìwọ tó ti tẹ́ ó ti dún olórin àná ni ẹ ìwọ jẹ́ pé Ìbàdàn nìkan ló ti ń kọrin I swear to God ìwọ tó bá máa ń pè ẹ́ sí kò mọ ọlẹ́gbẹ̀ẹ́ lé kò síbi tó lè torí Chelsea fún ẹ ìwọ Currency kò síbi tó lè torí Chelsea fún ẹ bó jẹ́nu kọ́nà àwọn máa kọrin bẹ̀ ó yàtọ̀ sí olórí ẹ̀gbẹ́ lé tó wó olórí ló ná ni ó má kàbùkù wàá ríran wò wàá tẹ́ ibẹ̀ mọ̀ yán pa ibẹ̀ ń sinmi ẹ máa pa ilé yìí tó máa kó ó máa há yín lọ fún èmi Oba Aro dẹ̀ ni ẹ bá try ni wàá rí ọ̀rọ̀ ẹ máa dàgbé kó kú lọ́mọdé ó yẹ ó sànṣẹ́ ju kó dàgbà pẹ̀lú wo ogun ẹ máa gbogbo yín máa wà láyé bí aláìsí ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ ní jèrè ìwọ ẹranko ó dẹ̀ ríra ẹ nírí pé ó jẹ́ bákan tó nípa àkànfi ẹ̀ lẹ́ẹ̀kan tí Pasuma sọ jẹ́ ráyè tiẹ̀ padà wá ké. ọ̀gá oríṣiríṣi ó lágbára báyìí ọ̀rọ̀ lẹ́tún gbọ́tọ̀ Oba Aro sọ kalẹ̀ báyìí ó ti fún Taye Currency ní àwọn wọ́nì
lóríṣiríṣi ó ní kó ṣọ́ ara ẹ̀ kó má jẹ́ kóun mú un sọ́wọ́ pé torí tóun bá mú sọ́wọ́ tán kò mà ní láìka ara ẹ̀ kódà Pasuma Wasiu Alabi Pasuma gan kò lè gba currency lẹ̀ lọ́wọ́ òun ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán ó dojú ẹ̀ ojú wo lẹ́yìn tún fi wọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín ẹ má bá mi sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook lórí YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ má bá mi share fídíò yìí ká tún pàdé láyọ̀ àti àlàáfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.